gbogbo àwọn olóyè Ìbàdàn high chiefs ẹ wá sọ pé àwọn panupọ̀ ìwọ lànà lọ sílé ẹjọ́ láti má jẹ́ kí Ajímọ̀bí kó ṣe tó fẹ́ ṣe lẹ́yìn Olúbàdàn ẹnikẹ́ni ò lè dádé nìbàdàn. Àṣà wa nìyẹn, ẹ má sì da àṣà rú. Àwọn tó ní àṣà, àwọn tó ní Ìbàdàn, wọn ò tí ì sọ pé àwọn fẹ́ yí àṣà wọn padà. Orúkọ mi ni Michael Fọlọ́runṣọ́lánà, ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí. Mo dẹ̀ jẹ́ agbẹjọ́rò àgbà fún ìjọba rí ní 2006 títí dé 2009 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn yìí kò tiẹ̀ yẹ kó di nǹkan tí ó ń fariwo tàbí tí mo gba gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mo gbà ní ìmọ̀ràn ni kí ojú ó má bàá ti gbogbo wa ní ìlú Ìbàdàn. Torí pé tí ojú bá ti Olúbàdàn, gbogbo ọmọ Ìbàdàn pátá nílé lóko ni ojú ó tì. Ìdí nìyẹn tí ó ṣe jẹ́ wípé kí n sọ fún gómìnà pé tó a ti fẹ́ tẹsẹ̀ bọ kòtò, àtúnṣe ṣì wà, ẹ jẹ́ á ṣe àtúnṣe ká má ti ẹsẹ̀ bọ kòtò. Ohun tó bí ìwé tí mo kọ sí gómìnà nìyẹn. Nítorí wípé gbogbo wa la mọ̀ pé à ń jẹ Olúbàdàn nílẹ̀ Ìbàdàn kò fa awuyewuye rí láyé. Ṣùgbọ́n ọjọ́ tí gómìnà àná Ajímọ̀bí ti tẹsẹ̀ bọ́ láti pé òun ó dàrú, ọjọ́ náà ni ariwo ti bẹ̀rẹ̀, lógún ti bẹ̀rẹ̀. A sì gbọ́dọ̀ padà sẹ́sẹ̀ àárọ̀ kí gbogbo rẹ̀ bá lè tùbà kó bá lè túṣẹ́ ni. Ìdí tí ó ṣe jẹ́ kí n kọ ìwé yẹn ó nìyẹn. Ẹ ṣeun, ṣe rí pé a fi pàṣán na Ìbàdàn. Àwọn gómìnà tí ò bá wá láti Ìbàdàn, ohun tí wọ́n máa ń fẹ́ lò ní wípé àwọn ó fún àwọn baálẹ̀ Ìbàdàn ládé. Tí wọ́n bá ti rò pé Ìbàdàn yóò ṣe tiwa, ẹ̀yin sì nà wọ́n pàṣán, ẹ̀yin gbà bá dà ní wọlú ń fún àwọn ohun tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ nu. Gómìnà kan ti fẹ́ ṣe rí, àwọn àgbààgbà Ìbàdàn náà sì pè mí gbà yẹn pé kí n má jẹ́ kí ojú ó ti Ìbàdàn. A dẹ̀ lọ sí ilé ẹjọ́ pé gómìnà ò láṣẹ láti da àṣà Ìbàdàn rú. Àwọn ẹgbẹ́ CCI, àwọn olóyè Ìbàdàn, àwọn àgbààgbà Ìbàdàn, Chief Akínyẹlé, Bọ̀dé Àmọ́, àwọn ni wọ́n pe ìpàdé yẹn gbà yẹn tí wọ́n fi sọ fún mi pé ó yá kí n lọ sí ilé ẹjọ́ nígbà yẹn. La fi lọ sí ilé ẹjọ́ kẹ́ bá mọ̀ pé kí wọ́n fún yàn ní adé kọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lé òní. Àwọn baálẹ̀ kan ni wọ́n ń ṣagbátẹrù ẹ̀ gbà yẹn, àwọn baálẹ̀ tí wọ́n ò. Mo rántí pé baálẹ̀ Akínmóyèdé Lálùpọ̀n ó wà lára àwọn tí ń ṣe agbátẹrù yẹn, ó tẹ̀ ń sábẹ́ ọba ńlá kan nìbàdàn, ọba ńlá kan lọ́yọ̀ state gbà yẹn. A sì ń sọ fún wọn gbà yẹn pé ẹ má da àṣà Ìbàdàn rú, ẹ má bà Ìbàdàn jẹ́. A dẹ̀ lọ sílé ẹjọ́, èmi náà ni mo lọ sílé ẹjọ́ gbà yẹn. Ṣùgbọ́n gómìnà àná ó sáré tọwọ́ ọmọ Báṣọ. Nígbà tó wá di ti ọmọ Ìbàdàn gangan, ẹ rí i pé ìbò tó gbé gómìnà àná Ajímọ̀bí wọlé ní 2015 ni kò rí bó pọ̀ nìbàdàn. Bóyá yẹn ló wá fà lóhùn náà wò pé òun ó fi pàṣán tí gómìnà àná kan ti fẹ́ fi ná Ìbàdàn, òun ó fi ná Ìbàdàn. Lọ́ba gbé kinní jáde pé òun ó fún wọn ládé, òun set up inquiry. Irú inquiry sì ní tí wọ́n bá ti gbé jáde àti mọ ibi tí inquiry tí ó yọrí sí. Ibẹ̀ ni olóyè Balógun ló ti pe ìpàdé gbogbo àwọn olóyè high chiefs tí wọ́n sì sọ ńbẹ̀ pé kí wọ́n pe èmi náà sí gẹ́gẹ́ bí agbẹjọ́rò Olúbàdàn in council, kí wọ́n pè mí sí ìpàdé yẹn. A sì ṣèpàdé náà nílé wọn ní Alárèrè
la ní àní gbà. Kí wọ́n tó ṣe ìpàdé yẹn, olóyè Balógun sí Chief Lákùlẹ́yìn, òun ti ṣe àfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú The Punch tí wọ́n gbé jáde ní ọjọ́ tá a ṣèpàdé yẹn gangan, tó ti sọ pé iná sọ ní Ìbàdàn tí gómìnà bá lọ dé olóyè kankan ní baálẹ̀ kankan ní adé. Wọ́n fi Punch yẹn hàn mí ní ìpàdé tá à ń sọ yìí. Gbogbo àwọn olóyè Ìbàdàn high chiefs ẹ wá sọ pé àwọn panupọ̀ ìwọ lànà lọ sílé ẹjọ́ láti má jẹ́ kí Ajímọ̀bí kó ṣe tó fẹ́ ṣe. Lẹ́yìn Olúbàdàn ẹnikẹ́ni ò lè dádé nìbàdàn. Àṣà wa nìyẹn, ẹ má sì da àṣà rú. Àwọn tó ní àṣà, àwọn tó ní Ìbàdàn, wọn ò tí ì sọ pé àwọn fẹ́ yí àṣà wọn padà. Ṣùgbọ́n ibi tí a ti ń ṣe pé ókè o, kí ni òfin wí, tá à ń ṣe ìpalẹ̀mọ́ àti lọ sílé ẹjọ́, ó ní Chief Ẹ̀dí Oyèwọlé, High Chief Ẹ̀dí Oyèwọlé àti Chief Ọlákùlẹ́yìn yìí náà wọlé tọ̀ mí wá nínú ọ́fíìsì mi tí mo wà náà ni wọ́n ní àwọn ti da ọ̀rọ̀ náà rò. Àwọn wò pé àwọn sì pinnu pé àwọn ó pawọ́pọ̀ pẹ̀lú ìjọba, àwọn olùṣẹjọ́ mọ́ kí n mọ́ wulẹ̀ lọ sí ilé ẹjọ́ mọ́. Mo dúpẹ́ lọ́wọ́, mo sì sìn wọ́n. Ìyàgbé gbà tẹ́lẹ́jọ́ bá ti lóhùn ọ̀ṣẹ́jọ́, kò sí tọ́ka lọ́ọ̀yà. Ṣùgbọ́n mo sọ fún wọn gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn pé èmi ọmọ Ìbàdàn o, pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn títí ń pè mí o, àfaramọ́ nǹkan tí Ajímọ̀bí fẹ́ ṣe o. Wọ́n fẹ́ ba nǹkan tí gbogbo ìlú fi mọ́ MV Ìbàdàn, tí wọ́n fi mọ́ jowú Ìbàdàn pé Ìbàdàn nìkan pé ìlànà àti máa jolúbàdàn wa àti máa ṣe oyè wa kò sí irú rẹ̀ ní gbogbo àgbáyé. Ìdí ẹ̀ nìyẹn tó sì ṣe jẹ́ pé títáláyé ó fi dayé, a lè ní ìjà lórí pé à ń jẹ oyè Ìbàdàn. Kódà nínú newspaper kan wà tí Ajímọ̀bí gan ti ṣe ìdánu yẹn, tó gan dánu yẹn pé Ìbàdàn chieftaincy is unique, wípé mú kí ọba kan tó pẹ́ tí ọjọba lé ẹ̀yìn 100 years pa àti mọ́, tó gan ti sọ́rí tó sì wà nínú pépà. Ó sọ as governor ní o, kó tó dípọ́rọ̀ òṣèlú wá wọlé. Mo wá láti pe Senator Balógun, High Chief Senator Balógun. Wọ́n mọ̀ lẹ́yìn sọ pé pẹjọ́ mọ́, ẹnu rẹ̀ mo ti wá gbọ́ wípé gómìnà àná o, ó ti ń bá wọn sọ̀rọ̀ pé wọ́n fún àná àlàdé ṣẹ́ẹ̀sì rò pọ̀tọ́nà. Oníṣùgbọ́n kódà òun ọba a bá lọ sílé ẹjọ́, ìwé ìròyìn sì gbé òdì nínú Punch tí wọ́n ti kọ bẹ́ẹ̀ pé Olúbàdàn succession Ládọjà Balógun sú Ajímọ̀bí. Ó ní kí n má dáhùn ká máa bá ẹjọ́ lọ. Àwa ń bá ẹjọ́ lọ, nǹkan kan tó á ṣẹlẹ̀ tèmi ọmọ lọ́wọ́ á pè mí yẹn pé àwọn ò bá, kódà àwọn gan ti pé àwọn ti fẹ́ pé Senator Ládọjà àbúrò àwọn ní wípé kó jẹ́ káwọn ó fi ẹjọ́ yìí sílẹ̀. Ìyẹn nígbà tá a ti pẹjọ́ tán ni o, pé káwọn ó fi ẹjọ́ yìí sílẹ̀. Mo bá ọjọ́ kejì mo ti expect pé kí n gbọ́ àpò padà pé Senator àwọn ti pè Ládọjà o, Senator Ládọjà rẹ̀ sọ pé lóòótọ́ ni o kí ayọ̀ ẹjọ́. Nígbà mi ò gbọ́ kí wọ́n pè mí padà, mo wá pe Senator Ládọjà. Senator Ládọjà, Your Excellency sir, ẹjọ́ tá a pè yìí àwọn báyìí ṣe pé wọ́n ti yọ tẹ́lẹ̀ wọ́n láwọn ò ṣe, a sì pé báyìí, ṣùgbọ́n High Chief Senator Balógun sọ pé àwọn ó pè yìí pé ká withdraw, pé mo fẹ́ mọ tí ká ṣe ká fi lè lọ gbé ẹjọ́ kúrò nílé ẹjọ́. Senator Ládọjà ní torí òní kọ́, pé torí ọ̀la ni. Orí àwọn kọ́ ni àṣà Ìbàdàn dàrú, orí àwọn kọ́ ni ọ̀rọ̀ Ìbàdàn yóò wà di nǹkan. Àwọn fẹ́ kọ́ wà nínú ìwé ìtàn wípé ńgbà àwọn kan fẹ́ dá Ìbàdàn rú o, àwọn ò sí lára wọn o. Wípé ṣé àwọn nìkan lè continue ẹjọ́ yẹn? Mo ní ẹ̀yin nìkan lè continue. Yọ orúkọ
Balógun kò ń bẹ̀ kó kèmí nìkan bá a ṣe wá yọ orúkọ sẹ́ńtọ̀ Balógun kúrò nìyẹn. So níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n jọ wà agree ni pé wọn ò gbọdọ̀ fẹ́ nìkan kan ládé. ẹjọ́ yẹn làwa ń bá lọ, a bá gbọ́ pé wọ́n fẹ́ fún wọn ládé, mo bá file motion láti restrain wọn pé ẹjọ́ wà ń court o, tẹ́jọ́ bá ti wà ń court òfin ní pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan nígbà ẹjọ́ bá wà ń court nílé ẹjọ́. wọn ò gbọ́. Sátidé wọ́n ṣe Friday, Sátidé wọ́n sáré lọ jẹ oyè, wọn ò jẹ́ kí Monday ò dé pé ká mọ̀ ti ro motion, ká mọ̀ rojọ́ motion yẹn, no problem. ilé ẹjọ́ sì nígbà parí ẹjọ́, ilé ẹjọ́ ọ̀dà gbogbo tí wọ́n ṣe ọ̀dà náà. ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ti rí ẹ̀rí yẹn, wọn ò gbà, wọn ò sì fi adé yẹn lẹ̀, wọ́n sì ń pera wọn ní His Royal Majesty ni, kì í tiẹ̀ ṣe His Royal Highness, His Royal Majesty ni. ó ní orí ọba tí jẹ́ His Royal Majesty. àwọn aláàfin náà máa ń jẹ́ Imperial Majesty, His Royal Majesty. Olúbàdàn ní jẹ́ bẹ́ẹ̀. His Royal Majesty tí Olúbàdàn jẹ́ náà fúnra wọn, His Royal Majesty. Contempt of court ni. nígbà tí àwọn aráàlú wa ń pè mí torí gbogbo ibi tí wọ́n bá ń lọ, tí wọ́n bá ti débẹ̀, tí wọ́n bá ti gbé adé débẹ̀, bí àwọn aráàlú ṣe mọ nọ́mbà mi kò yé mi títí di mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ làwọn èèyàn mọ̀ ó lè jẹ́ bí ìgbéyàwó, ó lè jẹ́ bí òkú sísin. ọ̀kẹ́ wà tí wọ́n ṣe ní apatẹ́rẹ́ títí dọ̀la mi ò mọ ẹni tó pè mí níbẹ̀. ṣé ẹ lè ṣe kankan ní àwọn kíní má ṣe pera wọn lọ́ba. ní Noble FM wá gbọ́ gbogbo yẹn náà wá pè mí pé wọ́n á fi interview fún mi pé ilé ẹjọ́ ti dájọ́ ṣùgbọ́n àwọn kíní ọba náà ṣe ń pera wọn. mo á ní àwọn èèyàn ń pè mí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò rí ẹ̀rí. tí n bá rí ẹ̀rí kankan pàtó pé kankan pera rẹ̀ lọ́ba, á charge for content pé ó yájú sílé ẹjọ́, ẹ̀wọ̀n oṣù 3 sí ni. bí wọ́n ṣe gbọ́ yẹn lànà bá ṣe asáré kọrí ilé ẹjọ́ pé kí wọ́n set aside the terms of settlement tí wọ́n ti fi dá fáwọn ìjọba kan set aside. wọ́n wá ń dúró lórí wípé pé wọ́n stand ti wà nílé ẹjọ́, ọ̀n tètè ilé ẹjọ́ bá dájọ́, àwọn sì ní ẹ̀tọ́ láti máa jọba àwọn lọ. wọn ò mọ̀ pé ọjọ́ òní òde, wọn ò mọ̀ pé ọjọ́ òní òde, wọ́n wá ń jọba yẹn lọ. mo rí ọ̀pọ̀lọpọ̀ advertisement wọ́n ṣe nínú kẹ́ mọ̀ kí gómìnà, nínú wọn mọ̀ kí kíní kan tí wọ́n mọ̀ pera wọn ní His Royal Majesty ọba kíníkan kíníkan. ìyẹn wá àwa ni ókè ńgbọ́ ọjọ́ òní wá dé sí àwọn tọ́kàn tí ó lè jẹ́ Olúbàdàn, His Royal Majesty ni wọ́n. inú Olúbàdàn torí tẹ́ ẹ bá jọba inú declaration lẹ́ẹ̀ ti jọba. His Royal Majesty ò sí inú declaration. so ẹ bá ń jẹ́ His Royal Majesty kò lè jẹ́ Olúbàdàn. o ò lè jẹ́ His Royal Majesty kó tó jẹ́ Olúbàdàn, o ò lè jọba mímọ́ lẹ́yìn ọba kan. Embassy sọ pé òun ríbi tí ọba tó ti lọ jọba tó dádé tó lọ síbi tí wọ́n ti ń jọba tó ọyẹ tó adé mi ládé kẹgbẹ́ adé mi lórí adé mi o, kí wọ́n jẹ́ ká gbọ́. now tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni ó túmọ̀ sí pé ẹnikẹ́ni ló lè dìde lọ́la tí ó lọ ilé ẹjọ́ pé Ìbàdàn ò lọ́ba o, torí pé kí ni ọba tí wọ́n jẹ kò bá òfin mu, pé torí àsìkò tí wọ́n náà jọba His Royal Majesty náà fi jẹ Olúbàdàn, kò sì sínú declaration tàbí dá ọba Olúbàdàn ìjòyè Olúbàdàn sílẹ̀. tí wọ́n bá lọ ṣerú ẹ̀, tí wọ́n bá yọ Olúbàdàn, gbogbo ọmọ Ìbàdàn pátá lójú ó tì. àárírú eléyìí la máa pariwo. tá a bá fẹ́ kábàámọ̀, ó yẹ ká ti ṣe tó bá tọ́ ní ìsìn. ó sì simple. gbogbo Ìbàdàn pátá àwọn náà mọ̀ pé gbogbo Ìbàdàn fọwọ́ sí adé tí wọ́n jẹ. ó simple. ẹja padà sí orí àṣà wa. gómìnà àná tó fẹ́ dàrú ó ti kú ó ti lọ ẹ̀yà kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́
ẹ já padà sórí àṣà wa. Kéèsì tá a pè one line ni we hereby discontinue this action, wọ́n sì sign 100 naira ni wọ́n fi file ní court, ó parí. Tí wọ́n bá ti ṣe yẹn, ẹni tí wọ́n bá fi ẹni kankan nu wọn jọba, ẹnikẹ́ni ò lè takò mọ́ níjọ́ iwájú. Ìbàdàn ò ní dé level tí wọ́n mọ̀ sọ pé àwọn mọ̀ fẹ́ yọ Olúbàdàn, kò ní sí mọ́. Ìdí tó fa tí mo fi ní kí n yá ta gómìnà lólobó, torí wọ́n sọ tí nǹkan bá tírú ẹ̀ bá ṣẹlẹ̀, wọ́n ní gómìnà tọ́jọ́ mọ́ Ìbàdàn, ṣébọ̀ náà sì rí pé ó sì rí pé nǹkan yìí kò dáa, kí nìwọ náà ṣe wá ṣe fún, ó ṣe wá lọ firú ẹni ìjọba. Ọba lóhun ọmọ, torí ẹ̀ mo ṣe kọ lẹ́tà, wọ́n pọ̀ ọmọ o, tèmi ojú kí n tọ́ lólobó lọ, ọ̀rọ̀ àṣẹdọwọ́ rẹ̀, ìyẹn ọwọ́n tó kàn mí nìyẹn. Kíbàdàn gbọ́, Kíbàdàn mọ̀, ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ Ìbàdàn ni. Ojú ó ti gómìnà torí pọ́jọ́ ọmọ Ìbàdàn, ojú ó ti èmi tí wọ́n jẹ́ lọ́yà tí wọ́n wà Ìbàdàn, ojú ó ti gbogbo ọmọ Ìbàdàn tí irú rẹ̀ bá ṣẹlẹ̀. Ìdí nìyẹn o. Kejì tí a kọ́nu lẹ́tà náà ni ó simple, kí wọ́n dúró. Gómìnà kọ́ ló kúkú pẹjọ́, wọ́n pe gómìnà lẹ́jọ́ ni, kí gómìnà sì dúró kó ní ẹjọ́ wọn dájọ́, wọ́n fẹ́ dájọ́ ló kù, a ti parí ẹjọ́ yẹn pé kí wọ́n dájọ́. Tí wọ́n bá dájọ́ yẹn ó léwu díẹ̀ o. Tí wọ́n bá dájọ́ tí wọ́n bá sọ pé ọba tí wọ́n láwọn jẹ yẹn o, wọ́n ti jẹ́ gbé, a jẹ́ pé kí gbogbo wọn mọ̀ pé àwọn ìṣe mẹ́mbà Olúbàdàn Council mọ́. Torí lábẹ́ òfin ọba ò sí nínú ilé Olúbàdàn Council, wọ́n láwọn pèrè àwọn Olúbàdàn Council, wọ́n yẹ ṣe mẹ́mbà Olúbàdàn Council àwọn lábẹ́ òfin, tó rọ́bà ò lè jẹ́ mẹ́mbà Olúbàdàn Council. Olúbàdàn àti high chiefs ò ní Olúbàdàn Council. Wọn ò gbọ́dọ̀ kọ lẹ́tà kankan wípé àwọn jókòó gẹ́gẹ́ bí Olúbàdàn Council, àwọn fọwọ́dù orúkọ ẹnikẹ́ni sí gómìnà, kí wọ́n máa pe ọba His Royal Majesty ọba lágbájá lágbájá, His Royal Majesty ọba lágbájá. Lẹ́tà yẹn kò bófin mu. It can be challenged in court. Ẹni mo sọ pé bá a ṣe jókòó báyìí o, ẹni tí èè bá ṣe Olúbàdàn Council nìkan ló lè pera rẹ̀ lólúbàdàn Council, ó nìkan ló lè fi ìwé ránṣẹ́ sí gómìnà lábẹ́ òfin. Òfin lèmi ń sọ o, kò sì ní ọ̀rọ̀ tí mo sì sọ lọ́rọ̀ òṣèlú nú. Àwọn kan ti bí mí ní àárọ̀ ẹ̀ pé ṣé kìí ṣe pé báyà àwọn kan ní tì yín náà ń fi yín gbojú. Mo lẹ́yìn tó bá mọ èmi Michael Fọlọ́runṣọ́lá náà mọ̀ pé ẹnìkan kan ò fi mí gbojú rí láyé mi. Tí wọ́n bá pera wọn ní high chief sósòsò, high chief sósòsò, omi kan ti sọ ọba nùnú. Ẹni tí ó sì fọwọ́ rẹ̀ sọ ọgbọ́dọ̀ jẹ́ high chief. Ṣùgbọ́n ibi tí wọn ò ti lè sọ ní, wọn ò lè kọ sílẹ̀ pé high chief làwọn, nígbà jẹ́ pé nílé ẹjọ́ His Royal Majesty náà ń jẹ́. So bí wọ́n kọ́ bẹ́ẹ̀ fraud ni. Status wọn gẹ́gẹ́ bá gbogbo òní His Royal Majesty ọba Senator Lékan Balógun Ọ̀tún-Olúbàdàn of Ìbàdàn land bracket, ṣe pé Ọ̀tún-Olúbàdàn ní bracket, the main title ó ní His Royal Majesty. So tí wọ́n bá lọ kọ́ tí wọ́n fi Royal Majesty wọ́n commit fraud ni. Torí pé status wọn àṣàtò ní pé His Royal Majesty ní ẹ̀kẹrin Olúbàdàn, His Royal Majesty ẹ̀karùn Olúbàdàn, His Royal Majesty ẹ̀tìgẹ́tì mi nísìn. Ìjẹ́ His Royal Majesty ẹ̀kẹta Olúbàdàn abẹ́kẹrin Olúbàdàn ṣọ́gbà ní òfin ṣe rí pé wọn ò hùwà high chief. Ẹni tí mo sọ ni pé ṣe pé àìlọ sí lọ kí ilé Olúbàdàn ó mì pé wọ́n sì rí àwọn bí ọba nu, wọn ò rí àwọn bí high chief. Torí high chief ó lọ sí ilé Olúbàdàn, high chief ní Ládọjà ó lọ síbẹ̀ àbí ó lọ. High chief ó lọ, ọba ni ò ní lọ, ọba ni ò lọ. Wọ́n sì ń dúró de pé ọba làwọn nu. Tí wọ́n bá dúró de ọba, jẹ́ kí wọ́n yà sẹ́gbẹ̀ẹ́ wọn máa gbé ọba wọn. Kí wọ́n máa gbé ọba wọn. Kò tásìkò ni mo mọ̀ pé olóyè kan ó dìde tí ó sọ pé kí wọ́n declare pé
kí kóòtù declare àwọn kó stop pé ká máa yé pera wọn ní Olúbàdàn council. Olúbàdàn council ò ní His Royal Majesty as a member. Kò tọ̀nà. Ó bà àṣà Ìbàdàn jẹ́ ni. Ó ti bà àṣà Ìbàdàn, ó ti bàjẹ́. Àbí òye yín? Ṣùgbọ́n nígbà táwọn tọ́rọ̀ kàn wá ní àwọn ọgbà, àwọn ọmọ ìjọba ìlọ náà ni status ọba yín ajẹ́ pé ṣẹ́mọ̀ you can't have your cake and eat it. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ máa jọba lọ, ẹ máa jọba yín lọ. Ọ̀tọ̀nà kọ̀tọ̀nà ẹ máa jẹ́ lọ. Ṣùgbọ́n ẹ má bà Ìbàdàn tàwa jẹ́. Ẹ lè máa jẹ kẹ́ máa ṣe nǹkan tí ọ̀tọ̀ lábẹ́ òfin kẹ́tọ́ á sọ pé ẹ̀ tún máa jẹ Olúbàdàn ọ̀kan lẹ́ fọwọ́ mú. Nínú kẹ́ fọwọ́ mú ọba yín ọ̀tọ̀nà kọ̀tọ̀nà ẹ yà fọwọ́ mú. Tàbí kẹ́ ẹ jù ú lẹ̀. Bó fi ṣe sọ pé bílẹ̀ ẹjọ́ sọ pé kọ̀tọ̀nà ẹ̀yin náà fi lẹ̀ kẹ́ ẹ dó ní àìchìfù yín kẹ́ ẹ sì máa jọba lọ kọ́ wà ní túbínùbí gẹ́gẹ́ bá a ṣe ń ṣe nǹkan wá ń bàdàn tẹ́lẹ̀ tí ò ní kọ́ ń kọ́ ọ. Bẹ́ẹ̀ la ṣe ṣe Ìbàdàn kò ní problem rí láyé. Ẹ̀yin ẹ pé Ládọjà bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹ pè wọ́n pé ǹjẹ́ láàrin oṣù mẹ́sàn-án sí ìsìn ṣé èmi wọn fojú ríra àbí ṣáà sọ̀rọ̀ títí di ìsìn ẹ pè wọ́n báyìí. Ọmọ Ìbàdàn lèmi náà mo sì lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìbàdàn. Wọ́n àgbé mi wò wá Ìbàdàn, wọ́n àgbé mi wò Ìbàdàn, mo lóko Ládọ̀tán lóko wa. Baálé oko mi náà wà lára àwọn tí wọ́n fi jọba, mo sọ fún mo onímọ̀gbàdé. Toró gan fẹ́ kí n bóun tó gbà ó sì gbà ó mo mọ̀ gbàdé wàhálà lẹ́ẹ̀dà alẹ́ sílùú. Àwọn baálẹ̀ kan tí wọ́n sì pè mí gbà yẹn ẹ wo baálé Èkútẹ̀dó ọ̀yàrí oníláyé òun ò ní gbadé wọ́n fi lọ́. Baálẹ̀ Jagun wọ́n fi lọ́ ó lóun ọ̀gbadé torí kí nǹkan báyìí ọmọ bá ṣẹlẹ̀ ni. Àwọn kan ọ̀gbá kì í ṣe àwọn tẹ́ rí nìkan ni wọ́n fún ládé, àwọn tí wọ́n fẹ́ fún ládé pọ̀. Àwọn kan yarí páwọn ọ̀gbà páwọn ò lè sọ àṣà Ìbàdàn nù, àwọn ò lè kọlu àṣà Ìbàdàn. Ẹ̀yin ẹgbẹ́ ẹ lọ ṣe tàbí fún baálé Èkútẹ̀dó olóyè Ayọ̀rìndé ẹ lọ ṣe tàbí pẹ̀lú baálẹ̀ Jagun. Wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tí ò gbà. Àwọn tó gbà ni wọ́n dá wàhálà ilẹ̀ kì í ṣe mi Michael Ànà tó kọ lẹ́tà. Kọ̀dàrú rárá kọ̀dàrú ẹni tó bá kàn yóò lọ fọba ọba ìtọ́gbà tẹ́lẹ̀ yóò fi ilẹ̀ yóò sì jọba. Ó simple kọ̀dàrú rárá ṣùgbọ́n tó wá ní dandan òun ò ní fi ilẹ̀ nígbà tí ilé ẹjọ́ ti sọ pé kọ̀tọ̀nà ṣẹ́ni náà yẹ kó jọba. Ìyẹn ìkíní. Èkejì ẹni tó bá ti tàpá sí àṣàlù ṣọ́yẹ́kẹ́ náà gan jọba náà. Ìyẹn gan lẹ jẹ́ kí gbogbo Yorùbá ti ẹ̀gbéyẹ̀wò. Níwọ̀tọ̀ ọba ìwọ gangan ti jà ó ti jà pétápátá ó ti bá àṣàlù rẹ ó ti bàjà. Àṣàlù ó ti bàjà. Ṣọ́yẹ́kọ́ ìjọba o gbọ́dọ̀ ìtànpé born again o gbọ́dọ̀ reverse ara rẹ kí wọ́n náà wá sọ pé o ṣebí ipò tí wọ́n tàpá sígbà náà nu ṣebí ní ipò náà ni wọ́n wá fẹ́ jẹ yìí ṣọ́yẹ́ wọ́n tàpá sí. Ṣé rí etí mò ń sọ kọ́ ni pé ṣé mi ò lọ ilé ẹjọ́. There are over thousands of people tó lè lọ ilé ẹjọ́ tí ọ̀tẹ̀ ẹ̀dẹ́ ṣèbí mi táwọn lólobó ni. Ìjẹ́mọ̀ iye mọ́gàjì sí Ìbàdàn gbogbo náà lẹ́tọ̀ọ́ àti lọ ilé ẹjọ́. Àwọn olóyè tí èṣe high chief gbogbo náà lẹ́tọ̀ọ́ àti lọ ilé ẹjọ́. Tẹ́nikẹ́ni wọ́n bá lọ ilé ẹjọ́ ńkọ́. Ṣé ńgbà tí wọ́n ṣe gbà rẹ̀ ṣé mọ̀ pé Ládọjà yóò dúró yóò darí pé dandan àṣà Ìbàdàn ló gbọ́dọ̀ dúró. Wọn ò mọ̀. Ṣùgbọ́n kò sí nǹkan tí wọn ò ṣe tán fún Sẹ́nitọ́ Ládọjà pé kó náà yọwọ́ kúrò ńbẹ̀. Kápò náà ti yọwọ́ ńbẹ̀ lánàá. Òun náà ti dára wọn. Ọ̀rọ̀ pé ṣé mi ò lọ ilé ẹjọ́ kọ́ ọ̀rọ̀ pé ṣé àwọn aráàlú ò ní lọ ilé ẹjọ́ ni. Táráàlú bá lọ ilé ẹjọ́ tí wọ́n á lọ yọ Olúbàdàn wa sójú òní tí mi kò ní taráàlú.
ìjàjà kankan kí ni wọ́n jáwọ́ nù kí ni kí mo kọ lẹ́tà ní ṣé kí wàá kọ lẹ́tà sí gómìnà pé mo ti withdraw lẹ́tà mi ni ìyẹn ni èjì ni wípé àwọn tó wà ní ìdarí CCI níṣẹ́ ó yẹ kójú ó tì wọ́n ó yẹ wọ́n dọwọ́ bojú. They are all part and parcel of what is wrong in Ibadan today. Àwọn tó wà ní àfíà CCI nígbà yẹn àwọn náà pè ta lọ ilé ẹjọ́ láti challenge pé kẹ́nìkan kọ́ mọ́ ìjọba ṣùgbọ́n nígbà Ajímọ̀ bí ó ṣe ti tiẹ̀ wọ́n ṣẹnu báyìí ṣé ọ̀yẹ́ wọn sọ̀rọ̀ gbà náà sáwọn ọmọ pé ó ní òde ni ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu wọn tí wọ́n bá ní kí wọ́n sọ̀rọ̀ pé kẹ́nìkan kan jáwọ́ lórí nǹkan kan ọ̀rọ̀ ò dùn lẹ́nu wọn ọ̀rọ̀ ò sì lè tà lẹ́nu wọn nítorí ṣe ò dáa. Ìmọ̀ iye àwọn tí wọ́n fún ládé ẹni tí ọba gbadé nìkan ló kù lólúbàdàn Council tí wọ́n bá dẹ̀ rò pé bóyá ṣe kí nìkan já lọ ilé ẹjọ́ kan jẹ́ kí ilé ẹjọ́ túmọ̀ rẹ̀ pé ṣé tí mo wí sọ́tọ̀nà àbí ọ̀tọ̀nà